Àwọn àgbà bọ̀ wọ́n nàgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Torí ọmọ tuntun bá wọ́, àgbà ti dàgbà òṣìkà nìyẹn. Lórí ìjà tó ń lọ láàárín àwọn gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa, ìyẹn Funke Akindele àti Toyin Abraham, ni àgbà òṣèré tíátà obìnrin yìí, Madam Saje, ó sì bá wọn dá sí o. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ sọ́rọ̀ náà àti bí wọ́n ṣe yanjú rẹ̀. Ìwọ ń béèrè ọ̀rọ̀ àwọn ọmọ mi lọ́wọ́ mi. Mo ti gbégbèsè látànà, mo ti yanjú ẹ̀, mo ti pè wọ́n, ẹ kó gbogbo ẹ̀ kúrò lórí social media. Mo ti jẹ́ kí Tóyìn àti Funke àti Ìyábọ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn ò kì í ṣorí social media mọ́, nítorí wípé wọ́n yọ̀ sọ́lọ́run lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni tówó bá ti dé èèyàn máa yọ̀ sọ́lọ́run nípa yẹn èèyàn mọ́ mi. Ẹ ní tẹ́nítìkà ọkọ̀ túká kò ní bọ́ sáàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ṣe pẹ́ẹ́tì ẹ̀ bá mi sọ̀rọ̀, ẹ gbọ́rọ̀. God bless you, God bless you, God bless you. Yes. Ohun tí àgbà òṣèrébìnrin tíátà Madam Saje ṣe yìí làwọn olólùfẹ́ Tóyìn Abraham àti Funke Akindele fi ń gbóríyìn fún wọn lórí bí wọ́n ṣe parí aáwọ̀ náà tí wọ́n jẹ́ kó jù báyìí lọ. Torí pé wọ́n rántí pé bí ọ̀rọ̀ ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ kó tó di pé ó fẹ̀ lójú nìyí. Inú àwọn olólùfẹ́ àwọn òṣèrébìnrin méjèèjì dùn sí wípé àgbà òṣèré tíátà ni Madam Saje ti bá wọn dá sí aáwọ̀ náà, nítorí pé tíjà náà bá tún bẹ̀rẹ̀ kó má lọ ju títí Ìyábọ̀ Òjó àti Lizzy lọ.